kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ àìkú, ọjọ́ 27 oṣù keje ọdún 2025. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni àná rẹ. Àkọ́sórí tá a rí nínú ìwé Àìsáyà orí 43 ẹsẹ̀ 18 dé 19. Èyí tí ó kà báyìí wípé, ẹ má ṣe rántí nǹkan ti ìṣáájú mọ́ àti nǹkan ti àtijọ́. Ẹ má ṣe rò wọ́n. Kíyèsí, èmi yóò ṣe ohun tuntun kan nísinsìnyí ni yóò hù jáde. Ẹ̀yin kì yóò mọ̀ bí? Lóòótọ́, èmi ó la ọ̀nà kan nínú aginjù àti odò lí aṣálẹ̀. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí. A lè tọ́ka sí àná gẹ́gẹ́ bí ìhà òní. Ohun yòówù tí ò ń là kọjá lónìí, a lè tọpinpin rẹ̀ lọ sí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. O lè máa la àwọn nǹkan tí kò dára kọjá báyìí nítorí àwọn àṣìṣe kan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Ṣùgbọ́n ìròyìn ayọ̀ ni pé ẹni tí à ń pè ní Alpha àti Omega lè pàṣẹ àṣìṣe àná rẹ rẹ́. Ó lè wẹ gbogbo àṣìṣe àná nù pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ̀, èyí tí a lè rí nínú ìwé Jòhánù kínní orí 1 ẹsẹ̀ 7. Ìdí nìyí tí ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 17 sọ pé tí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ti kọjá lọ, sì kíyèsí, wọ́n di tuntun. Ìṣẹ̀lẹ̀ yòówù kó ti wà ní àná rẹ, ní kété tí o bá tọ̀ Jésù wá, yóò fún ọ ní ìbẹ̀rẹ̀ ọ̀tun. Yóò wọ inú àná rẹ lọ, yóò ṣe àtúnṣe gbogbo nǹkan láti ṣiṣẹ́ fún rere rẹ. Ọlọ́run kò nílò ìṣẹ́jú láti rìnrìn àjò lọ sí inú àná rẹ láti ṣe àtúnṣe ohunkóhun. Èyí tí a lè rí nínú ìwé Ìfihàn orí 1 ẹsẹ̀ 8, èyí tí ó wí pé, èmi ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin, ni Olúwa wí, ẹni tí ó ń bẹ, tí ó ti wà, tí ó sì ń bọ̀ wá, Olódùmarè. Ọlọ́run ni Alpha àti Omega. Ó sì lè padà lọ sí ọjọ́ tí a sọ ọ́ lórúkọ, ọjọ́ tí a bí ọ, kódà àsìkò kí a tó bí ọ, láti yí àwọn nǹkan padà fún rere rẹ. Àwọn ènìyàn kan ní ìṣòro lónìí nítorí orúkọ tí wọ́n ń jẹ́. A fún àwọn ẹni bẹ́ẹ̀ ní orúkọ láti ṣàfihàn àwọn ìṣẹ̀lẹ̀ tó rọ̀ mọ́ wọn tàbí ìdílé wọn ní àsìkò ìbí wọn. Fún àpẹẹrẹ, tí a bá sọ ẹnìkan ní Èṣù gbògo, ìtumọ̀ rẹ̀ ni pé Sátánì ti gba ògo. Irú ẹni bẹ́ẹ̀ kò lè bá Sátánì jìjàkadì, nítorí pé tí ó bá ń yọ ọ́ lẹ́nu, ó jẹ́ nítorí orúkọ ẹni náà. Ó ti fi ìwé pe Sátánì láti yin ara rẹ̀ lógo lórí ẹni náà. Irú àwọn ẹni bẹ́ẹ̀ kò lè ṣe ohun púpọ̀ nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ṣáájú ìbí wọn tàbí bí a ṣe sọ wọ́n lórúkọ. Ṣùgbọ́n ẹnìkan wà tó lè padà lọ sí àsìkò náà kí ó sì yí ìṣẹ̀lẹ̀ padà. Ọlọ́run lè lọ sí àná rẹ láti yí àwọn nǹkan tí kò sí nínú ìfẹ́ rẹ̀ fún ọ padà. Olùfẹ́, Ọlọ́run mú kọ́kọ́rọ́ àná rẹ dání. Ké pè lónìí láti yí ohunkóhun padà nínú àná rẹ, èyí tó ṣèlòdì sí èrèdí rẹ̀ fún ayé rẹ. Gẹ́gẹ́ bí Jábésì nínú Bíbélì kíkà tòní, mo gbàdúrà pé bàbá mi yóò mú gbogbo nǹkan òdì nínú àná rẹ kúrò, èyí tí ó lè máa ṣe ìjàmbá fún ọ ní òní rẹ. Yóò sì fún ọ ní ìbẹ̀rẹ̀ ọ̀tun ní orúkọ Jésù. Àmín. Ka ìwé Króníkà kínní orí 4 ẹsẹ̀ 9 dé 10. Bíbélì ní ọdún kan, ìwé Àìsáyà orí 36 dé
ẹ̀rìndínláàádọ́ta. Kókó ọ̀rọ̀: Ọlọ́run lè mú ohunkóhun kúrò nínú àná rẹ, èyí tí kò sí nínú ìpinnu rẹ̀ fún ayé rẹ. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Ọ̀run Ṣíṣe Orí Ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín Ọ̀run Ṣíṣe Orí Ìrìn lórí ayélujára, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ Ọ̀run Ṣíṣe Orí Ìrìn sí 08045454541 kí ẹnìkan kó ké hallelujah.